Ẹ káàárọ̀, ẹ kú dédé wòyí, ẹ kú gbogbo jọjọ ṣe dáadáa ni mo bá yín. Mo fẹ́ kí ẹ̀yin èèyàn kẹ́ bá mi gbọ́ ọ̀rọ̀ yìí ná kó tó di wípé mo tẹ̀síwájú pẹ̀lú nǹkan tí mo fẹ́ ṣe. Hello, godmother, ẹ ṣé o, God bless you. Mo ti rí tèmi ṣe ń bẹ̀ yẹn o lórí platform yẹn o. God bless you richly. Ẹni jáde kan ṣayé yín lórúkọ Jésù o. Iṣẹ́ máa jiná fún yín jẹ o. Ẹ ṣé o, bẹ́ẹ̀ fẹ́ kórí fún wa tẹ́ ẹ̀ múnú wa dùn. Ẹni ní bàjẹ́ bó ti wò kéré mọ ìbàjẹ́ kankan ní tọ́ sínú ayé yín o àtàyé àwọn ọmọ yín. Ẹ ṣé, mo dúpẹ́. Ògbólé kan máa pè é lé. That's why. Mo tún wá fẹ́ kẹ́ tún gbọ́ mi. Mo tún fẹ́ kẹ́ gbọ́ mi. Àǹtí Yínká Sàké ló ń pè lẹ́. Àǹtí Yínká ó tẹ̀ ń bá mi ṣèdè ń bá ẹ sọ̀rọ̀ ẹ̀ ń bá mi ṣèdè bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ ẹ̀ àárò ní fún ẹ o pé ọkùnrin mẹ́ta ni mí o mo dúpẹ́ ní disappoint ẹ o ìwọ tẹ pé wò yóò dá sáà mo sọ fún ẹ tẹ́lẹ̀ I'm 59 but mo máa ń ṣe exercise a lot at least mo máa ń rin 1.5 miles in every 4 days. So me ní kù mí lẹ́nìtì but mo ní áńkì ọ̀gán gbà lọ́dà sáà. Now nǹkan tí mo ṣe play àwọn kìíní ni pé ẹ rí pé obìnrin yẹn ń ṣàdúrà fún mi pé mi ò ní dá nìkan ṣayé. Depression máa ń pààyàn. Mo sọ fún pé kò ń ṣe dandan ní marriage kó tiẹ̀ léèyàn kan tó ń bú ẹ pé pẹ̀lẹ́ńbẹ̀ yẹn kí ló ń ṣe o, ṣó ti jẹun ṣó ti sùn ó better nígbà míì tó dẹ̀ pé ẹ ní wàhálà ẹ̀dẹ̀rọ ẹjọ́ra manage ara yín aró ẹ ní oko tó dáa á fi sí ẹ lára á tó sí ẹ lára níbi tó ti dáa á wo akínyẹmí ara ìwà á jẹun lásìkò á sùn lásìkò bó bá ń sùn gan smile á máa wà ní ẹnu ẹ ṣe mo pa àwọn tó bá wà nínú pósí pé smile ṣe máa ń wà lẹ́nu smile á máa wà lẹ́nu ẹ because inú ẹ dùn látọkàn. Ẹ wá sọ fún mi pé irú àwọn ilé tó ń ṣe àdúrà fún mi ẹ̀yin kan lè wà níbì kan kẹ́ ṣépè fún mi kẹ́ rò pé máa go kẹ́ rò pé máa ṣe ìjọ tẹ́ ti ń ṣe rí pé èpè yẹn àdúrà ló ń jẹ́ fún mi. Ẹ tún wo ọkùnrin yìí ẹ mọjọ́ tó ti ń ru àtọ̀ abẹ́ ẹ̀kiri tí ò rí ibi dá sí obìnrin yìí sì yẹn rí tínú ẹ̀ ń dùn ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin pẹ̀lú nǹkan tí mo rí pẹ̀lú group yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin pàápàá ní diaspora tí wọ́n tó ń fa iṣẹ́ para wọn wọ́n fi iṣẹ́ cover ìbànújẹ́ wọn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà wọ́n fi iṣẹ́ cover ìbànújẹ́ wọn ni ọ̀pọ̀lọpọ̀ ò rí ibi tó fẹ́ lọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n gba cam sínú ìyà wọ́n gba cam sínú depression wọ́n gba cam síbi tí wọ́n ti bára wọn torí wọn ò mọ̀nà tó fẹ́ gbégbà so ọ̀pọ̀lọpọ̀ wọn wá máa fi iṣẹ́ ọkùnrin á máa sá kúrò nílé kò ní fẹ́ dúró sílé pẹ̀lú ìyàwó tí ò da àti ìyàwó tó ń gbé lẹ́mìí sókè àti ìyàwó tó ń rí fùrọ̀ tó ń rọ́mú tó dẹ̀ tí ìyàwó dẹ̀ sọ pé òun ò lè ṣe ó kó àdẹ̀ máa lélẹ̀ wọ́n wá lọ fi iṣẹ́ wọ́n máa fi cover gbogbo kinní yẹn wọn ò ní fẹ́ jókòó sílé tírú wọn bá rí ibì kan tí wọ́n lè lọ máa bá sí iṣẹ́ yẹn á damage wọn débi pé ìmí à ní hypertension ìmí à ní stroke ìmí à lóríṣiríṣi iṣẹ́ yẹn máa damage wọn ò ní live nítorí wípé ìyàwó tó ń bá gbélé á máa rí òbò báyìí wọn ò ní lè do nítorí ìyàwó tó ń bá gbélé ó máa fún wọn ní problem a máa nag a máa fún wọn problem ṣùgbọ́n wọn ò ní choice wọn ò níbi tó máa lọ ìmí à lọ máa lọ ní Nàìjíríà ìmí à lọ máa lọ sílé ọtí á máa wọlé lóru nígbà tí ìyàwó bá ti sùn torí pé kò rí nǹkan tó fẹ́ ṣe kò rí bí cover up òun ló fi fà tí yẹ pé àwọn èèyàn ń ṣe àdúrà fún mi mo ní waiting list lórí group yẹn because ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀wò pé tí wàhálà bá ti wà nílé òun á rí ibì kan farapamọ́ sí èyí tó ń fi lọ ń cover iṣẹ́ tó ń fi iṣẹ́ cover off days ohun tó yẹ kó máa sinmi off days òun á níbi tó máa ti lọ lò ó bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin tẹ́ pé wọn ò ní relationship tẹ́ pé wọn ò tẹ̀ ríyàn béèrè lọ́wọ́ wọn pẹ̀lẹ́ ń bẹ̀ yẹn wọ́n á wò pé ọlọ́run ò ṣeun o for the first time eléyìí sìn tó sọ pé àǹtí yẹn ká ẹ ṣe ẹ mọ̀gbà tó ti ní relationship gbẹ̀yìn ẹ mọ̀gbà tó ti rọ́kùnrin gbẹ̀yìn tó ti rọ́kùnrin nísìnyí wọ́n sọ fún mi pé lálẹ́ àná pé 2 hours ni àwọn fi sọ̀rọ̀ pẹ̀lú bọ̀bọ̀ tí wọ́n jọ fẹ́ tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní date wọ́n dẹ̀ máa kúrò nínú group mi lẹ́ni àwọn kan ti kúrò lánàá group tó bá ti ń pẹ́ 1 month yẹn nǹkan míì ti wà nínú ẹ̀ so ní ọ̀pọ̀lọpọ̀ wọn ò rí bí fi sí ọ̀pọ̀lọpọ̀ obìnrin fi ìgbà tó yẹ kó enjoy ara ẹ̀ ó fi iṣẹ́ cover ẹ̀ torí pé kò ní choice kò ní èèyàn kankan wọn ò dẹ̀ ní trust nínú ọkùnrin kankan
wọn ò kàn lè lọ mọ́kùnrin ní títì wọ́n ti wọnú group ó ti sú wọn wọn ò kàn lè lọ join ọkùnrin ní títì wọn ò mẹ́ni tó fẹ́ pàdé inú group gan wọn ò free wọ́n wá máa ṣiṣẹ́ bí akúra bẹ́ẹ̀ náà ní Nàìjíríà ìmí gan á ṣiṣẹ́ débi pé gbogbo òbu ẹ̀ ló máa rùn kò ní wẹ̀ ìmí ibi tó ti ń tajà ló máa ya fùrọ̀ sí tó máa fọwọ́ kó aṣọ sókè tó máa tọ̀ iṣẹ́ yẹn mú lọ́rọ̀ pé ìtọ̀ máa gbà délẹ̀ báyìí kò tiẹ̀ nílé kúrò níbi iṣẹ́ kìdẹ́ ń ṣe pé kò fẹ́ gbádùn wọn ọmọnà àbáyọ wọn ọmọ nǹkan tó lè ṣe ni depression ò dáa eléyìí ti kọjá mò ń wọ́kọ tó bá lè relationship tó bá ti ń lọ sínú relationship keep open mind tó bá work tó yọ ọmọ ọkọ fine tí ò bá dẹ̀ work kò work yẹn but as long as bá wà nínú relationship yo I want to enjoy it while it lasts kì í ṣe gbogbo relationship ló yẹ relationship gan in me gan better as pé kẹ́ máa cut kẹ́ wà nínú relationship tó wà intact ju pé kẹ́ marry lọ nígbà tẹ́ bá ti marry tẹ́ bá ti jọ ń gbé tẹ́ bá ṣọ́ra ó máa bari ẹ lè ti máa wà tí pẹ́pẹ́ pé tẹ́ bá marry yẹn tẹ́ bá ṣọ́ra ba relationship tẹ́ bá marry ló máa ba relationship yẹn jẹ́ ó depend lórí nǹkan tó bá fẹ́ relationship mi ó better ju wípé kẹ́ marry lọ máa sọ wípé ẹlòmíì á fi yín sílẹ̀ nínú relationship á lọ marry marriage yẹn tutu ká sì bá yín nínú relationship kò ṣàtì ẹ̀ ti ní companion kò ní companion kò lẹ́ni tó máa pè pé kí ló ń tà kò lẹ́ni tó máa múra tó máa fọwọ́ pa ojú ẹ̀ pé ojú ẹ̀ máa fine kò lẹ́ni tó máa fẹ́ wọ pátá tó máa fọwọ́ já wálẹ̀ kò lẹ́ni tó máa wò díẹ̀ tó máa wò pé ọmọ ìdí ẹ̀ rèé o kì í ṣe pé kò wà nínú ó bẹ́tà ju kò wà nínú marriage tó ń pa ẹ́ lẹ́kún tó ń fi ṣe cover ayọ̀ ẹ̀ ó fi ṣe cover off days ẹ̀ ó fi ṣe cover leisure time ẹ̀ because o ò fẹ́ tiẹ̀ jókòó sí vicinity sàkání ẹni tó pè lọ́kọ àbí sàkání ẹni tó pè níyàwó wàá prefer láti máa jáde ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló jẹ́ pé marriage ló sọ wọ́n dọ̀mùtì marriage ló sọ wọ́n di ẹni tí ò wà responsible tẹ́ pé wọ́n ti wà responsible tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin marriage ló sọ wọ́n di aṣẹ́wó marriage ló fún wọn ní hypertension marriage ló fún wọn ló disfigure wọn nígbà tó ti ní stroke tẹnu wọn ti wọ́ sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin gan marriage ló pa oko wọn marriage ò kí sábà pa òbò obìnrin torí fẹ̀kàn tẹ́lẹ̀ tí ò bá ṣe pé bí irú àwa yìí obìnrin gan mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin mọ̀ pé wọ́n ń gbádùn oko ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin marriage ló pa oko wọn marriage ló gba holiday lọ́wọ́ wọn marriage ló gba leisure marriage ni ò tiẹ̀ fẹ́ jẹ́ kí wọ́n nífẹ̀ẹ́ obìnrin kankan mọ́ tí ẹṣin bá dá ni èèyàn máa ń tu oògùn ni ìgbà tá à ń lò láyé yìí ò pọ̀ àdẹ̀mọ̀ bóyá ọ̀run kan wà gbọ́dọ̀ má inú ní ayé yìí o gbọ́dọ̀ má make o gbọ́dọ̀ má ẹnìkan o gbọ́dọ̀ rob of your good times èèyàn kò gbọ́dọ̀ rọ̀bẹ ó gbọ́dọ̀ ti torí marriage torí ò ráyè ọ̀nù marriage kò wá cover ayọ̀ kò cover ìjọ holiday ẹ̀ pẹ̀lú iṣẹ́ kò cover ìjọ holiday ẹ̀ pẹ̀lú kò ṣáà máa ṣiṣẹ́ ṣáà ò fẹ́ wo kò cover ìgbà tó yẹ kó sùn kò má fẹ́ wọlé nítorí pé ò fẹ́ lọ báyàwó tó nag nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọ́n á prefer kíyàwó wọn ti sùn kó tó sùn torí tó bá ń rí tí ò bá ti sùn kó bora oko wọn á máa dìde wá dẹ̀ máa rí fùrọ̀ fún ìyàwó á dẹ̀ lóhun ò gbà òun ló sọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin di ẹni tó ń sun yàrá ọmọ àbí tó ń sun pálọ̀ á prefer láti sun pálọ̀ nítorí tó bá sùn sẹ́gbẹ̀ẹ́ tó kó ẹ̀ bá lè ò ní gbà. Anyway ẹ jẹ́ ká lọ wá nǹkan ṣe depression is real gbogbo nǹkan tó bá máa cure depression ò ní ká máa ṣe mi ò kò ṣe pé bí àmọ́ ń canvas fún group mi o Olódùmarè ń gbọ́ mo ti ní waiting list bí mo ṣe ń sọ so àwọn tó bá sì fẹ́ join mo ti ní waiting list àti Naija gan tí mo sọ pé iye báyìí ni mo kò sọ wípé àwọn kan wọn ò lè máa ṣàdúrà fún mi bẹ́ẹ̀ dẹ̀ làwọn èèyàn ń ṣàdúrà fún mi látijọ́ kí n tó bẹ̀rẹ̀ group bẹ́ẹ̀ ni Ṣàbàríkòlò náà dẹ̀ wà ń bẹ́ẹ̀. Depression is real má jẹ́ kéèyàn kọ́kọ́ rob of your happiness or your good time make sure wípé ìwọ ló ní ayé ẹ o dẹ̀ ń lo ayé ẹ bí ó ṣe yẹ kó o lò ó fi kan cover ìkan nítorí pé o fẹ́ kíkan káṣírí ìkan kó tú ọ̀pọ̀lọpọ̀ á fi iṣẹ́ ẹ fi àwọn nǹkan míì cover ayé ẹ fi ọtí cover life yín ọtí yẹn tún máa lead yín sínú health issue ẹ fi ọtí cover life yín ẹ fi ọ̀rẹ́ pé kẹ́ máa lọ́lé ọ̀rẹ́ cover life yín kò yẹ kó rí bẹ́ẹ̀ títí ilé ò bá ṣe
wá relationship tó yẹ pé ó máa fi ẹ́ lọ́kàn balẹ̀ níta gẹ́gẹ́ bí ọkùnrin. Èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí. shabarikolo.com Oyinka TNT International. Ẹ send voice note. Ṣé rí pé iṣẹ́ ti yá. Mo sọ fún yín pé mo ń padà wọnú word ṣe ti rí. Iṣẹ́ ti yá báyìí. Àti ń lọ síbi iṣẹ́. Ẹ send voice note àbí kẹ́ send message. Ẹ̀yin tẹ́ wà nínú group náà ẹ máa gbóhùn mi lóòrèkóòrè. Ire o, ẹ káàárọ̀.